Ǹjẹ́ mo kí gbogbo wa lọ́kùnrin lóbìnrin, gbogbo wa pátápátá mo kí yín pé a kú àmójúbà oṣù tuntun, a kú àmójúbà oṣù tuntun, oṣù February, oṣù kejì ọdún lẹ́yìn tí a kó wọ̀. Ayọ̀ àtàlàáfíà tá a fi wọnú ọdún 2024 tá a fi bẹ̀rẹ̀ oṣù kìíní náà la tún fi wọ inú oṣù kejì. Ọba òkè kò ní fi san ara wa dè wá, àlàáfíà wa ara wa kò ní di fíàfíà, àbúrò kò ní ṣẹlẹ̀ sí yín, kò ní ṣẹlẹ̀ sémi àtẹ̀yìn láṣẹ ti tèdùmàrè. Mo kí gbogbo wa pé happy new month. Ǹjẹ́ mo dé lọ́sàn-án tèní? Aṣiwaju Olalekan Akanji ikọ́ Ademeto ọmọ bàbá ń jẹ èrò Ògbómọ̀ṣọ́, ọmọ òṣònú ilé ògbà àlọ́, ọmọ aláṣọ òbómi tútù rẹ̀ ẹ̀là òjé ni mí, ọmọ oyè tẹ́bí àrídìí ogológun ọ̀kàkà mójóbi mí yangìyangì. Mo kí gbogbo wa káàbọ̀ sórí àkọ́tún ètò ọgbọ́n ọlọ́gbọ́n. Ọgbọ́n ọlọ́gbọ́n àkọ́kọ́ nínú oṣù kejì ọdún tí a ṣẹ̀ṣẹ̀ dáṣẹ̀ wa tá a wọ̀ yìí. Ọba òkè ó jẹ́ kí oṣù ọ̀hún kó tù wá lára. Pẹ̀láṣẹ tèdùmàrè gbogbo wa láyé ò mọ̀ fẹ́ o, tọ̀sán tòru àbúrò òkùnkù ní ìṣẹ̀lẹ̀ sí wa láṣẹ tèdùmàrè. Mo kí gbogbo wa pé ẹ kú déédéé wòyí o, ẹ kú kó lè dà tàjọ ń bá káàkiri. Ọba òkè yóò máa ràn wá sí i. Àwọn nǹkan tá ẹ mọ̀ bá pàdé gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò ọgbọ́n ọlọ́gbọ́n òní abala Ademeto and his friend lẹ́yìn tí a ti ń bá bọ̀ ní gẹ́rẹ́ tá a wọnú ọdún tuntun 2024 yìí, òun la ti ń bá bọ̀. Àkànṣe ètò ní àṣẹ láti fi sọ rí àyájọ́ ọjọ́ bíi èmi atọ́kùn ètò olùdarí ètò Aṣiwaju Olalekan Akanji Ademeto. Kò sí nǹkan kan míì bí mo ṣe máa ń sọ, mo ṣàgbékalẹ̀ ìtàn yìí láti fi mọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ni pé ibi tá a ti ń bá bọ̀ rèé, ibi tá a bá dé òun náà rèé, àti pé ibi yòówù kù tá à ń bá a lọ òun náà lélẹ́yìí. Ní gẹ́rẹ́ tá a bá kúrò lórí abala ètò Ademeto and his friend, a kọjá sórí abala ètò ọgbọ́n ọlọ́gbọ́n níbi tá a ti máa sọ ń pa ta lọ̀tá. Nítorí pọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà tí ó yẹ pé kò mọ̀ tí ń jẹ́ ọ̀tá. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín náà ló wà tó yẹ pé òun gangan lọ̀tá rẹ̀. Wọ́n dẹ̀ mọ̀ dúnrún mọ́ lágbájá, wọ́n mọ̀ dúnrún mọ́ tàmẹ̀dò. Ṣùgbọ́n mo bi ọ́ pé ta lọ̀tá? Sẹ́mi lọ̀tá rẹ ni àbí ìwọ gan lọ̀tá ara rẹ? Ló ń bọ̀. Mo kí ọlọ́jọ́ bí òní pé ẹ̀mí yín ó ṣe púpọ̀ ọdún láyé lókè èèpẹ̀, ẹ̀ní sọdún yìí nínú ìnira, ẹ̀ní ṣe nínú ìbànújẹ́ láṣẹ ti tèdùmàrè. Mo kí olórí Wúràọlá Orí Adé
wípé ẹ kú ọdún o, àṣèyí ṣàmọ́dún. Happy birthday to you my lovely sister. Ìgbà ọdún báyìí ọjọ́ kan ni. Bẹ́ẹ̀ bá sọdún, bẹ́ẹ̀ bá ṣe gbọ́ ọdún lókè èpẹ̀, ní mọ̀ nínú ìnira, ní ṣe nínú rọ́jú jẹ rọ́jú mu láṣẹ ti tèdùmàrè. Àbúrò ní ṣẹlẹ̀ sí yín o. Bẹ́ẹ̀ ṣe ń kọdún yìí, tèmi àtẹ̀yìn látòjọ kíra wa lẹ́ẹ̀mí pé happy birthday to you olórí wúrọ̀lá òrí adé àṣèyí ṣàmọ́dún láṣẹ ti tèdùmàrè. tó a ti ń pariwo àrínwó orin ewì léyìí tí yóò jáde ní ọjọ́ kẹwàá ọjọ́ ìsinmi Sunday ọjọ́ kẹwàá ní inú oṣù tá a wà lọ́wọ́lọ́wọ́ yìí ní February 10 ọdún 2024 tá a wà ẹ́ olórin àwo orin ìlú lé ewì ní léyìí tí a fi sọrí rògbòdìyàn tó ń lọ níta káàkiri ìjínigbé lọ́tún ìpanisayọ̀ lósì. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ tí ó fi di pé wọ́n jí ní gbé? Kí ni nǹkan tó ṣẹlẹ̀ tí ìpanisayọ̀ fi ń wálé? Pàápàá jùlọ kí ni tó jẹ́ adínàgbò òkun lórí làásìgbò tó ṣẹlẹ̀ láàrin ìlú lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́tún lósì? Mo sọ nǹkan kan pé àwo orin ewì kì í ṣe fún tẹlẹ́yàmẹ̀yà tàbí láti fi tàbùkù ẹ̀sìn kankan. A kàn ṣe láti fi kìlọ̀ ìwà ni. ìlú le làkọlé ẹ̀. Ẹ̀yin èèyàn wa ti ń pariwo tipẹ́pẹ́ ẹ máa lọ bá wa follow OJB radio lórí Audiomack, Spotify, Eardis àtàwọn music channel yòówù káàkiri. Ibẹ̀ lẹ́ẹ̀tì kọ́kọ́ gbọ́ orin ewì ìlú le ní ọjọ́ Sunday torí yóò ti wà níbẹ̀ lásàálẹ́ ní gẹ̀rẹ́gẹ̀rẹ́ nígbà tí ilẹ̀ bá fẹ́ mọ́ lọ́jọ́ Sunday lẹ́ẹ̀tì mọ̀ gbọ́ ìlú le. Kí ló fa sábàbí tí ìlú fi le? Àwọn wo ló hùwà ìkà? Àwọn wo ló hùwà ìbàjẹ́? Ipa kí làwọn aṣáájú wa gan kó nínú wàhálà tó wà nílẹ̀ yìí? Ìjọba alágbádá ni àbí ìjọba olóṣèlú àbí ìjọba ológun? Àwọn olólọ́wọ́ nù wàhálà tó ń ṣẹlẹ̀ nù rògbòdìyàn. Ọ̀dà kí lọ́nà àbáyọ? Gbogbo ẹ̀ lẹ́gbọ̀ọ́ nínú àwo orin ewì tuntun nẹ́nẹ́ ìlú le. Ọba òkè òkun ní jẹ́ kí ìlú le mọ́ wa. À ń ṣe lè láti fi pera wa ṣàkíyèsí ni ká sì lọ nú tàn ká wò pé bó ló ṣe ṣẹlẹ̀ tó bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tán kí ni nǹkan tí a lè ṣe sí ìlú le. Ẹ lọ sórí Audiomack at OJB radio, Eardis at OJB radio, Spotify at OJB radio àtàwọn music channel yòókù káàkiri. Tó bá wà dọ̀jú àdìjẹ́ Omet Media International ní nọ́mbà 15 Unity Avenue Ìyànà Lógbò nípínlẹ̀ Ògùn. Àwọn ní ó tà tí ó pín káàkiri fún gbogbo àwọn alára tó ń tà. Ìlú le, ìlú òkùnkùn ní lè mọ́ wa láṣẹ tẹ̀dùmàrè. Bẹ́ẹ̀ ni ìṣubú alágbára òun náà ti wà lórí Audiomack. Ìṣubú alágbára ó wà lórí Audiomack. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, Sẹ̀fí Àlàó ẹlẹ́gbẹ́nsẹ̀gbẹ́ orin látẹnu Sẹ̀fí Àlàó ni ẹ bá pàdé lórí Audiomack. Bẹ́ẹ̀ náà ni àǹtí Fèyí kí ni tó fa àǹtí Fèyí? Kí ni àǹtí Fèyí ṣe? Gbogbo ẹ̀ ló wà lórí Audiomack pẹ̀lú orin Fuji
Honorable Aṣiwaju Akande, Glorious Hosanna, Ọmọ Jẹ́jẹ́ àti Àánú Morígbà méjèèjì ló wà lórí Audiomack, Spotify, Eardis àtàwọn music channel yòókù káàkiri. Bó ṣe jẹ́ ẹ máa follow wa kẹ́lẹ̀ bá mọ́ gbádùn wa sí àti síwájú sí dáadáa. Audiomack la fi kalẹ̀ sí, Spotify, Eardis àtàwọn yòókù ẹ máa gbọ́ kísà nínú orin tá a ti pèsè tá a ti pètò tá a ti pèsè sílẹ̀ fún yín lórí Audiomack. tó lórí abala ètò Ademeto and his friend mo ti sọ gbogbo ìtàn mo ti sọ fún yín láti ìbẹ̀rẹ̀, a sì ti ṣèlérí pé a máa sọ nípa èèyàn kọ̀ọ̀kan tá a bá pàdé. Mo ti sọ bí mo ṣe bá wọn legend Jídé Alasco gbogbo wọn, mo ti sọ bí mo ṣe bá wọn pàdé lẹ́kàgbà tá à ń ṣe eré tíátà, à ń gbé eléré jáde, à ń ṣe eré tíátà, eré orí ìtàgé. Ṣùgbọ́n mo láti mú un lọ́jọ́ ti tòní lẹ́yìn tí mo kúrò ní iṣẹ́ tíátà, mo bẹ̀rẹ̀ sí ní lọ ta kẹ́sẹ́ẹ̀tì. Bó ti sọ pa ààrẹ Music International ó ti dolóògbé, kọ́nà ọba kó bá mi fi ọ̀run kẹ́, kó bá mi dẹ̀lẹ̀ fún. Mo fẹ́ lè sọ pé òun lẹni tí orin mi ń gàyà tí mo fi darapọ̀ mọ́ ẹgbẹ́ mánù, tí mo fi ní ẹ̀mí àti máa gbélére jáde. À ń kéwì lóòótọ́ ṣùgbọ́n artist ni, kò ní nǹkan kan sí pé bóyá o fẹ́ jọmọ ẹgbẹ́ mánù. Ọ̀dọ̀ ààrẹ ni mo wà, níbẹ̀ mo ti pàdé Mose Bọ́látán, Alhaji Waheed Oyediran. Mose Bọ́látán àsìkò sí mo ṣẹ̀gídí náà bẹ̀rẹ̀ lọ́jọ́ ti tòní. Tó bá yá á tún padà wá sọ nípa àjọṣepọ̀ àwa àti Alhaji Waheed Oyediran tí gbogbo èèyàn mọ̀ sí Mose Bọ́látán, aláṣẹ Mose Bọ́látán Global World. tó lẹ́yìn tí níbẹ̀ mo padà ìjọra yìí ni mo ti padà sí abúlé Ẹ̀gbá. Lọ́dún náà lọ́hùn mo kàn rò pé mo ti kọ́kọ́ mú ọ̀rẹ́ mi kan nígbà mo wà ń jọra, mo ní kó máa bọ̀ wá ta kẹ́sẹ́ẹ̀tì lábúlé Ẹ̀gbá. Ahmed Lamina lórúkọ ẹ̀, ọ̀kan pàtàkì náà ọmọ ẹgbẹ́ mánà abúlé Ẹ̀gbá zone ni. Nígbò yá ó ń lọ wá sọ pé ọ̀rẹ́ nígbò ní máa lọ sí nǹkan tí wò wá, ṣé ìwọ kọ́ ló fẹ́ fún mi jẹ? Mo ní kì í ṣe wọ, ó dà ìwọ dúró ní Ẹ̀kọ̀rọ̀ ròdù, ó dà èmi náà lọ fìdí kalẹ̀ sí U-turn ní Kòfowórọlá road, U-turn road Kòfowórọlá ni wọ́n porúkọ street ọ̀hún. Ọ̀pọ̀lọpọ̀ àánú la rí gbà lọ́wọ́ ẹ tó nílẹ̀ ibi tí a tẹ̀dó sí. Àwọn èèyàn wọ́n wà lókè èèpẹ̀ tó jẹ́ pé wọ́n lójú rere àtọkàn mímọ́ àti ìwà dáadáa sọ́mọlàkejì èèyàn. Ẹni kọ́kàn tí ẹ̀ wò èlò mo fẹ́ mọ̀ san kí ló fẹ́ fi ní tó fẹ́ sí ń bẹ̀rẹ̀ máa lọ síbẹ̀. Bá a ṣe bẹ̀rẹ̀ sí ní ta kẹ́sẹ́ẹ̀tì lọ́fẹ̀ẹ́ lórí ilẹ̀ lọ́fẹ̀ẹ́ lófò, yàtọ̀ sí kọ̀ńténà tí mo gbé débẹ̀. Kọ̀ńténà gan-an àánú gbà pẹ̀lú àṣẹ ti tèdùmarè. Àwọn èèyàn ṣẹlẹ̀ àwọn tá a dá a sí, àwọn tó ti mọ̀ pé èèyàn ni wá, àwa tá a ti ṣèrànlọ́wọ́ kọ̀ọ̀kan fún. Ọ̀gá ẹ wá gbélé, ẹ wá sílé, oore ọ̀fẹ́ tá a rí gbà òun rèé. Mo darapọ̀ mọ́ ẹgbẹ́ Music Advertisement Association of Nigeria, ẹgbẹ́ mánù.
Lateef Alápòtí sílẹ̀ òun ni chairman abúlé Ẹ̀gbá zone lọ́dún náà lọ́hùn. Mo sọ nǹkan bíi 2003 ìgbà mo darapọ̀ mọ́ a sanwó wọlé a gba fọ́ọ̀mù a sì yí a sì tọ̀hún ṣùgbọ́n bẹ́ẹ̀ nínú ẹgbẹ́ ọ̀hún mo pàdé Dáúdà Tàdéṣe SOJ Sọjí Gbangbóṣé Sunday Ojúbanirẹ́ Lateef Adéjọbí my honourable doctor Ìyọlá Ládé ọmọ omi sọ pé ń fẹ́ òòyè nífẹ̀ẹ́ òòdáyé ibi tójúmọ́ ti ń mọ́ wá àti àwọn ẹ̀dá wa lọ́kan ọ̀jọ̀kan tó gbogbo wọn ni mo pàdé à ń ṣe lọ à ń ṣe bọ̀ ṣùgbọ́n nígbà tí àsìkò òṣèlú tó tí ìsípò rọpò tó fẹ́ ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n dúró ń bíbá ẹ̀ ná ó ṣeéṣe kó jẹ́ pé ibẹ̀ ni màá padà gbà dọ́dọ̀ Alhaji Mosibọ́lá tán ṣùgbọ́n ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká ṣẹ́kù dínà bẹ̀ lọ́jọ́ ti tòní mo ń bọ̀ ẹ jẹ́ ń lọ sókè lọ́hùn. tó ìṣubú alágbára lẹ́ ń gbọ́ ó ti wà lórí audio mark báyìí àtàwọn yòókù mo ti sọ ṣáájú fún yín tó abala ọgbọ́n ọlọ́gbọ́n òun la fi kalẹ̀ sí ǹjẹ́ ìwọ ọ̀rẹ́ mi ta lọ̀tá rẹ ṣé ìwọ lọ̀tá ara rẹ àbẹ́mi àbíyàwó rẹ nù lé yálà bóyá alábàágbé rẹ ló ronú kàn yóò bá a mọ̀ sọ nǹkan kan pé bọ́lá ọba tó bá ti fọ̀tá ènìyàn ni àbùsẹ̀mọ̀ ti bùsẹ̀ kò lè pani mọ́ ǹjẹ́ ńgbà tó ti mọ̀ pé lágbájá lọ̀tá rẹ tàmẹ̀dù lọ̀tá rẹ kí ló dé tó o sì tún fi wà bákan náà tó o wà kí ló dé tó o fi wà lójú kan ṣoṣo bó o ṣe wà lánàá tí gbèsè ayé rẹ àná ò yàtọ̀ sí tọjọ́ ti tòní eléyìí túmọ̀ sí pé ibi tó o fojú sí ọ̀nà ọmọ gbàbẹ́ lọ ó torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò mọ̀ pòun gan-an lọ̀tá ara òun ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ̀ pòun lọ̀tá ara òun torí ìpàkọ́ onípàkọ́ láàrin ẹni ẹlẹ́ni báyìí òun ló ń bá ní rí tẹni níbo ló kù sí ṣé iṣẹ́ ẹni ò lọ déédéé àbókòwò rẹ ni ò ta jẹ́ n sọ kínní kan fún ọ àwọn ọ̀nà wo ló gbà ló fi ń mánéjì àwọn kọ́sítọ́mà rẹ àwọn ọ̀nà wo ló gbà ló fi ń ní ìbádọ́rẹ̀ẹ́ láàrin àwọn tó ń bá ọ rajà àbí láàrin àwọn tó ń dókòwò pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí béèyàn bá ti níwà tó tọ́ tí kò ní ọkàn mímọ́ sáwọn tó wà láyìíká rẹ̀ yóò mọ̀ rò pé lágbájá kan ló ń sòun o tàbí kó mọ̀ rò pé tàmẹ̀dù kan ni láì ní mọ̀ pé ihun tó ń gan alára tó fi ń ṣe rẹ̀ ló pọ̀ ju tààràtà fi ń ṣe lọ ẹ pé kí n wá wò ó nígbà tó gbọ́jà kalẹ̀ sáàárín ìlú nínú ọjà nínú ilé ìtajà rẹ gbogbo àyíká rẹ ni òdùn wò yìí ìwọ gan náà tún wá lọ́yàyà wàá rojú kó nínú rojú kókó rẹ ò lọ́láyà ò ná ọ̀yàyà bí ẹnìkan bá wá déédéé tó tiẹ̀ wá wo gbogbo nǹkan wọ̀nyí tó tún bá ya wájú ẹ̀ tó nájà bóyá iye tó o pè fún un ó kù níye tó ọkọjá iye tó wà lápò rẹ ló bá ṣiṣẹ́ láì tí ìjẹ́ ó rìn padà láì tí ìjẹ́ kó sún síwájú ó ti mọ ọ̀sẹ̀ kéèbú wàá ti mọ ọ bú lọ́tún
lọ́sì ní mẹ́fà ní méje gbogbo àbùdá rẹ̀ ni wàá ti fi ṣẹ̀kẹ́ èbú sí lára nǹkan wọ̀nyí ṣé ẹnìkan ló ń ṣe ọ́ báyìí ìwọ náà ló ń ṣe ra rẹ̀ torí pé o ò kíyèsí ibi tógun ti ń jà ọ́ wá o àìkíyèsí ibi tógun ẹni ti wá òun nìṣòro àkọ́kọ́ tọ́mọ ẹ̀dá ènìyàn ní tó bá yẹ pé kálukú wa ń ronú bó ṣe yẹ kó ronú kálukú wa ń ro nǹkan ìṣẹ̀lẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ yìn à ń mú wá sí ìrántí a mọ̀ pé ibi tá a kù sí òun lélẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tiẹ̀ mọ ibi tó kù sí ṣùgbọ́n àti ṣàtúnṣe ìṣòro tó o wá nìyí o wá ń tì mọ́ lágbájá tàmẹ̀dùn lọ́rùn lákàṣègbè òun ló ń ṣe mí lágbájá yìí ni torí ó wo ṣọ́ọ̀bù mi ó dà nǹkan lẹ̀ kò ṣe kinní kan ṣe ò rí pé ìwọ gan lọ̀tá ara rẹ̀ ìwọ gan lọ̀tá ara rẹ̀ lọ́nà àkọ́kọ́ nù lọ́nà ẹ̀kejì wọnú ilé tó ń gbé àwọn wo lẹjọ́ ń gbélé bó ìyàwó ló kọ sí wọn ǹjẹ́ orí wọn kó o kí wọn káàbọ̀ rí ó sọ yàyà pẹ̀lú wọn wọ́n ti ẹ̀ wá ní lágbájá bá ń ṣe kínní tàbọ̀mọ ẹ̀ ni wọ́n ránṣẹ́ ṣé o gbà fún wọn bí ojú kìlò fi ń wò wọ́n gbogbo ọ̀nà wọ̀nyí a fi ń sànkódí náà lọ síwájú ara wa ni àtúnṣe lélẹ́yìí ni mò ń pè ọ́ sí mi ò ní pé kó o sọ ẹnìkan dọ̀tá ara rẹ o ṣùgbọ́n ogun tí wọ́n gan alára tó ń fà sínú ìgbésí ayé rẹ pọ̀ jù ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé ẹnu báyìí ló fi ń kó bá ara ẹ̀ nígbà tó yẹ pé ẹnu rẹ kì í gbé jẹ́ kò síbi tó ti lè rojọ́ bó ṣe rojọ́ lágbájá ló mọ̀ rojọ́ tàmẹ̀dù nígbà kódà níbi tó rojọ́ dé òòtún ní mọ̀gbà tó mọ̀ rojọ́ ara rẹ̀ síta ṣé ẹnìkan ló wá ń ṣe ọ́ ni àbíwọ lójọ́ta fúnra rẹ̀ ọ̀tá ẹni kì í pòjù ọ̀ya ṣùgbọ́n nígbà tó o bá ti mọ̀ pé ọ̀tá rẹ̀ lágbájá yóò ṣòro kó tó níkápá tó pọ̀ lórí ayé rẹ̀ ṣùgbọ́n bí o bá ti wá wò ó tó ti mọ̀ pọ̀tẹ́ ẹ̀ní tó o sì rí pé ẹni ọ̀hún ò tiẹ̀ fi wùwà sí ẹ ronú jinlẹ̀ o lórí àwọn nǹkan tí wọ́n gan alára ń ṣe tó fi ń jọ̀tá fúnra rẹ̀ tó fi ń nira rẹ̀ lára ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò mọ̀ pé òun gan lọ̀tá ara òun ọ̀tá ilé ọ̀tá òde ọ̀tá ara ẹni òun ló burú jùlọ torí pé àìní fiyèsí àìní ṣàkíyèsí àìwobi tá a ti ń bọ̀ wá àìwobi tá a ń lọ kí ni gbòǹgbò tó ti ń kọ́ mi lẹ́sẹ̀ bọ̀ wá báwo mo ṣe rìnrìn mi báwo mo ṣe ṣe ta ni mo pàdé lálọ ta ni mo tún bá lábọ̀ ta ni wọ́n bá ní àbọ̀ ọjà irú àwọn nǹkan wọ̀nyí bá a bá ti nírònú tí ròrí wo ò bá ti lọ sí gbogbo nǹkan wọ̀nyí gbogbo ọ̀nà yòówù láàfin mọ̀ kó bára wa tá a mọ̀ fogun sínú ayé ara wa tá a sì mọ̀ sọ pé lágbájá kan ló ń ṣe mí tàmẹ̀dù kan lọ̀tá mi yéésù gbogbo orú àwọn nǹkan wọ̀nyí ìwọ lọ ké sáwọn ọ̀wà tó ń wù lọ kíyèsí ibi tó o ti ṣẹ̀ wá lọ kíyèsí ibi tó o dé lẹ́yìn wó gba àwọn nǹkan tó o ṣe bójúmọ́ bá tiẹ̀ wá mọ́ tó hùwà kan lọ́jọ́ ti tòní tílẹ̀ bá ṣú mo wà lórí ibùsùn rẹ ni tàbí o dá jókòó rántí kó o ronú àtàárọ̀ wá rántí gbogbo nǹkan tó o ṣe kó o wò pé eléyìí tí mo ṣe yìí sọ wu ìfórí sọ bá làákàyè mu kí láṣìṣe tí mo ṣe kí ni nǹkan tí ó yẹ kí n ṣe tí mi ò ṣe kí làwọn nǹkan yòówù tí mo ṣe bẹ́ẹ̀ dábàá ti lè fìṣẹ́jú kan ronú ìgbésí ayé rẹ̀ yóò mọ ibi tó kù sí o bẹ́ẹ̀ ni yóò mọ ibi tó ń lọ ọ̀rọ̀ àmọ̀ràn lélẹ̀ ọgbọ́n ọlọ́gbọ́n ni o kì í jẹ́ ká pàgbà ní wèrè bí n bá wá sọ fún ọ lọ́jọ́ ti tòní pé ọ̀yẹ̀yẹ kó o yẹra ẹ wò torí pé kì í ṣe pé mo mọ̀ ọ́ rí àbí mo ní nǹkan kan yòówù sínú sí ọ ṣùgbọ́n nínú ọgbọ́n nínú òye nínú làákàyè la fi ń sọ̀rọ̀ gbogbo ẹ jẹ́ ká ronú jinlẹ̀ ká ronú ara wa ká mọ ibi tá a kù díẹ̀ sí ká mọ ibi tá a dé dúró ká sì mọ ọmọ àtúnṣe tá a bá ṣe sí nǹkan yòówù
tá a bá ṣe ẹjá mọ lẹ́rìí ọkàn kẹ̀yẹ pàrọ̀ mọ́ lágbájá kẹ̀yẹ pàrọ̀ mọ́ làkàṣègbè kẹ̀yẹ rò pé kẹ̀yẹ mú gbogbo èèyàn lọ́tà yín torí wọ́n gan lọ́tà ara rẹ̀ tó. Aṣiwaju Olalekan Akanji ikọ́ Ademeto ọmọ bàbá ń jẹ̀rú Ògbómọ̀ṣọ́ mo sọ díẹ̀ lónìí náà o kí n lè bá a padà wá lọ́jọ́ ọjọ́ míì ni ó tán lẹ́nu ó sì kù síkùn. Aṣiwaju Olalekan Akanji ikọ́ agbe mi ṣe tán agbérelé o àlùkò mi ṣe tán ròde èkó sùn lékèlékè mi ṣe tán mò ń ròde ìkẹfún níní Aṣiwaju Olalekan Akanji ikọ́ ọmọ bàbá ń jẹ̀rú Ògbómọ̀ṣọ́ mo ń lọ lọ́jọ́ tèmi kí n lè bá a padà wá lọ́jọ́ míì ọjọ́ rẹ ni. lẹ́yìn èyí wàá kọjú sáwọn tó wà nígbà